Oh na 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 na. Hey. Oh na na. Oh. Magbo Muyan. Magbo Muyan, Magbo Muyan, Magbo Muyan, oh na na na, Magbo Muyan, Magbo Muyan, Magbo Muyan, Magbo Muyan. Ẹ dẹ̀ fẹ́ rí mi mà. Mo fẹ́ rí ẹ nítorí ibi tó ti ń ṣiṣẹ́ mo ṣe fẹ́ rí ẹ. Ṣé o ṣàkíyèsí pé láàrin gbogbo yín tẹ́ ṣe jẹ́ mẹ́ mo nífẹ̀ẹ́ dáadáa. Àmọ́ ìfẹ́ tí mo ní ṣe kó má dàbí ìfẹ́ ta ní sádìyẹ tí ò ju pé ká fi owó ta lọ. Mi ì dẹ̀ fẹ́ kó wù bí ẹ kó fojú sunkún. Àti wípé èèyàn gbọ́dọ̀ nínú ọmọ tó dá báyìí kí gbogbo àìsíkí ẹ̀ kò wá bọ́ sọ́wọ́ ẹ̀ ní. Ó yẹ lẹ́nu ni. Kò yé mi mà. Jọ mo fẹ́ béèrè ọ̀kan lọ́wọ́ ẹ̀ ṣọ́ọ̀bù mélòó lọ́gẹ̀ ẹ̀ ti ní báyìí? 6 ẹlẹ́keje ní bí báyìí. Ẹlẹ́keje ọdún mélòó ni ìwọ ti wà lọ́dọ̀ ẹ̀? A ti tọ́dún 4 báyìí. Bẹ́ẹ̀ni. Ok, o ti ní sọ̀tì ẹ̀. Rárá. O ti lẹ́ni tó bẹ́ẹ̀ ń tajà. Rárá mà. Kí ni àkíyèsí tí wọ́n wá rí látọ̀dún 4? Mo kàn ṣàrí pé wọ́n fi owó jẹ mí níyà. Àánú òun òbí ẹ̀ ló kàn ń ṣe mí. Ṣórí ẹ̀jẹ̀ mi àti ẹ bó ṣe sún mọ́ra yẹn. Lánàá ìṣe máa ń ṣe mí tí bá ti rí ẹ níbi tẹ́tí sọ Magbo Muyan Magbo ọyàn rẹ̀. Ṣórí ọyàn tẹ́ ẹ̀ jù yẹn gangan. Òun gangan ni àìsíkì tán lò. Bẹ́ẹ̀ ni. Àwa wí tán ní ọ̀gá mi sí ní ṣọ́ọ̀bù méje gba tó dọ̀dọ̀ ṣọ́ọ̀bù mélòó ló ní. Ìgbà tó ṣẹ̀ṣẹ̀ dọ́dọ̀ ẹ ni mò ń béèrè yẹn o. Wọ́n sọ pé 2. Ó wá ti fẹ́ máa dé méjì báyìí. Àìsíkì tiẹ̀ ní 4 yẹn o. Títí ẹ gangan ni. Àmọ́ torí pé mi kò sí èyí tó kàn mí pẹ̀lú táwọn èèyàn. Àmọ́ torí pé mo rí pé ó dà pé ẹ̀jẹ̀ mi àti ẹ fẹ́ sún mọ́ra. Ìfẹ́ yẹn ṣe à ń tì mí. Ìfẹ́ yẹn ń tì mí pé kí má jẹ́ kó lọ àìsíkì ọmọ yìí tán pé ìwọ àìsíkì ọmọ yìí ó ti ń lò lọ. Ó ti ń lò lọ. Wo èmi nìkan mo lè ràn lọ́wọ́ o. Èmi ni mo máa bí tó ti ń ṣe o. Ṣé orí ọyàn tẹ máa ń jù? Ó yẹ máa múyàn. Ọyàn yẹn gangan ló fa àìsíkì yín wá. Tó bá ti wá fa akọ̀lẹ̀ mọ́ òun lára ni. Ló ń lọ. Ṣé o fẹ́ kí n ràn ẹ́ lọ́wọ́? Bẹ́ẹ̀ ni mà, ẹ ṣe mà. Àwọn ọmọ yín náà ara láàánú. Ṣé o máa wá ràn ẹ́ lọ́wọ́? Ok. Èmi ni a jẹ ṣé kí n bẹ̀rẹ̀ sí ká tó máa bọ̀. Láti òun náà wà bíbẹ̀ máa sọ fún sí. Ok. Wọ́n ti gbọ́ ní kọ́nà no problem now. Ẹ jẹ́ n parí. Uncle, mo dẹ̀ fẹ́ rí yín. Ṣé kò le o? Kò ní ṣe nǹkan tó le rárá. Ó yára, ẹ kárí ra báyìí. Ṣé baby? No. Èmi àti in private. Just me and Ben. No problem. Baby, mo ń bọ̀ ṣùgbọ́n mi ní pẹ́ mi. Ẹ mọ̀ pé lẹ́nu ọjọ́ mẹ́ta tèmi àti yín ti mọ́ra. Mo mọ̀ pé ẹ ń help me business wise. So ó wá náà èèyàn kan tó gbéṣẹ́ kan wá fún mi. Wọ́n ní kí n bá wọn package àgbo nípa àwọn fẹ́ fi ṣe souvenir party. Mi ò dẹ̀ mọ̀ ń pa ẹ̀. Òun wá ní pé kí n sọ fún yín bóyá ẹ lè help me out. Ìyẹn ló kéré jù nù rẹ̀ Ọlọ́run náà. Ṣé kí n package ẹ̀ bí wọ́n ṣe package aṣíwájú elégbò ṣe tiẹ̀ yẹn? Exactly. Ìyẹn ló kéré jù. Bọ́ irú size wo náà fẹ́? Ṣé kékeré ni? Ṣé ńlá ni? Ṣé irú size tí mo gbé wá yẹn ni? Because tó bá jẹ́ irú size tí mo gbé wá yẹn ni mi mọ̀ bóyá customer yẹn lè afford ẹ o. Ó dẹ̀ kọ́ lè afford ẹ bí mo ṣe ń wo yẹn. Wọ́n bá dé lè afford yẹn náà kó jẹ́ lówó kékeré náà bí ojú ní 10,000 kó jẹ́ bí o ní 12 ẹ̀yin lẹ́ máa mọ iye tẹ́ ẹ máa pè fún wọn. At least bá ti bá yín get ẹ̀ jáde láti inú company bóyá fún bíi 10,000 yẹ kẹ́yìn lè mọ iye tẹ́yìn náà máa fi kún at least kẹ́yìn náà fi rí nǹkan kan sápò àbí kí lẹ́ni mo sọ. Ó dẹ̀ kọ́ láìkẹ̀ tó yín máa ń láìka gbómi gan bọ̀ èmi máa bá wọn sọ̀rọ̀ wọ́n ti ní kí n fáwọn ní price so máa bá wọn sọ̀rọ̀ máa wo bí sí máa há wọn mú. No problem. Ṣé kò jù báyẹn náà lọ? Ẹ ti di business partner mi nìyẹn kò jù bẹ́ẹ̀ lọ. Magbo Muyan. Èmi nìyẹn. Àgbọn tún lè gbẹnu sí ń bì náà. Ẹ fi yẹn lẹ̀ ọyàn ló wà lẹ́gbẹ̀ẹ́ yín. Ẹ jẹ́ ń padà sọ́hun. Ẹ má jẹ́ ń jojú ọ̀rẹ́ mi yóò yé yín. Kí ló fẹ́ ṣe yẹn? Ó fi àwọn mi sílẹ̀. Rárá, mo ní kí n fi assist yín ni. Fún kí ni?
Pé ní ọjà ṣe bákan lẹ́njọ́ mẹ́ta yìí ni mà. Ẹ tó jà bá tẹ̀ wá rí bákan ṣé bí wọ́n lẹ̀ wá ní solution mi. Kẹ̀lẹ́ máa wẹ̀ náà ti gbìyànjú fún mi mà ó ṣe ní kí n fi lè ràn yín lọ́wọ́. Wo ṣe èmi ò nífẹ̀ẹ́ sí ká máa fún mi wọ́n lẹ̀ ká máa ta òróró sílẹ̀ mi ò nífẹ̀ẹ́ sí rárá tó bá tiẹ̀ wá rí bẹ́ẹ̀ pé ọjà ò mú o ò lè kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì o gbàdúrà sọ́lọ̀ kọjá mú ó wá ń fomi wọ́n lẹ̀ jójọjọ mi ò fẹ́ o ó yá gbé lọ kó lọ dànù. Wá kò ní ìdí kó lọ dànù ṣáà gbé wá ó yá tún gbogbo bíbá ṣe kó nu ọjà gbọ́n ọjà kó gbàdúrà fẹ́nu ẹ̀ gbàdúrà kó yín pé màmá wọn mi sílẹ̀. Mo ti gbọ́ mà. Magbo Muyan Magbo Muyan ẹ wọlé ẹwẹ́nu ọkọ Magbo Muyan ọyàn rẹ àgbo máa rẹ. Ìdí tí mo ṣe pé ẹ̀yin méjèèjì ni pé àmì ara ń sọ mí lẹ́nu ọjọ́ mẹ́ta ó dẹ̀ ti ń gbé mi nínú ní pé àwọn ọ̀tá fẹ́ gbé ọwọ́ ọkàn mi dẹ̀ ń sọ fún mi pé tó bá dẹ̀ máa gbé ọwọ́ yìí ìkànnú ẹ̀yin méjèèjì ló máa fi iṣẹ́ yẹn rán ẹ dẹ̀ mọ̀ pé ẹ̀yin méjèèjì ti pẹ́ lọ́dọ̀ mi ẹ̀yin méjèèjì lẹ pẹ́ jù o so anybody tó bá béèrè mi tó ní òun fẹ́ fi nǹkan rán yín sí mi ẹ má gbà lọ́wọ́ ẹ o ẹni kó jẹ́ kí n dé àbí kó mú wá fúnra rẹ̀ so òun mo ní kí n sọ fún yín anybody tó bá wá sí bíbá tó bá ní òun fi nǹkan rán yín sílẹ̀ fún ọ̀gá ẹ má gbà á o nítorí pánsá ò fura pánsá jáná ajá ò fura làjá fi jiyàn bónílé ò bá fura kí ló máa ṣẹlẹ̀ sí. Ó lè ní òkú. So ẹ ṣọ́ra yín o ẹ dẹ̀ fura. Ẹ má wọrí gbogbo nǹkan tẹ́ sọ pátá ló yé wa àmọ́ gbogbo ẹni tó bá ro ibi sí yín ibi abó ń tàn. Àmín. Lágbára Ọlọ́run Magbo Muyan yìí kò ní bàjẹ́ ibi táwa náà ti ń jẹ àṣà gbàdúrà kò bàjẹ́ so kò ní bàjẹ́ lágbára Ọlọ́run. Àmín Magbo Muyan ò ní bàjẹ́ àmọ́ ẹ̀yin náà ẹ ṣọ́ra yín kẹ̀dẹ̀ kóra yín níjànú. Ó tó gẹ́ àlùbátà kò kí n darí mọ́ ṣẹ́ gbọ́ mi. Kí ló ṣẹlẹ̀ kí mo ṣe fún gbogbo yín. Mo tún ń try láti sọ pé àṣìṣe ń bíbà mọ́. Bẹ́ẹ̀ Èṣe wo mo wá ṣe yìí gangan tó wá fa ń pẹ́ ìṣiṣẹ́ mọ́ báyìí. kí ló ṣe wo afẹ́fẹ́ ti fẹ́ o a dẹ̀ ti rí fùrà díẹ̀ gbogbo nǹkan tó ṣe pátápátá láti rí gbogbo ẹ̀ láti rí. Èmi farapamọ́ mo farapamọ́ síbi kankan. Kí ni mo gbọ́ tó sọ yẹn? Wo Adédoyin ibikíbi tó bá dé wà mọ́ kò tún wá lẹ̀ sí àṣẹ mọ́. Bẹ́ẹ̀ni àṣìṣe mọ́. Ó ti sú wa. Magbo Muyan ẹ wọlé ẹwẹ́nu ọkọ. Magbo àgbo ọ̀pá ẹ̀yìn alẹ́ àfàtọ̀ dógóyárò àgbo ibà àgbo infection. Magbo. Ibi tá a fojú sí ọ̀nà gbàbẹ̀ ara o. Bí ti báwo? Kò tá gbogbo lásán yẹn. Kò tá? Bẹ́ẹ̀ni. Ó ń tà. Mi lè fún yín lófo. Ẹja tí mo gbé ẹja àrọ̀ ńlá ni àní kì í tààrà. Ó ti bẹ̀rẹ̀ sí ní ta bàbà kí mo yẹ sọ ó ti ń tà. Bẹ́ẹ̀ni. Bí ti báwo? Ó ṣe. Ìwọ àti kejì ẹ̀ nítorí yẹ kẹjọ wà lẹ́yọ kan báyìí. Ẹ máa gbé ọjà yẹn fún yín. Ẹ bá ń gbé sínú ṣọ́ọ̀bù ẹ̀. Tí ẹ bá ti wá gbé sínú ẹ̀ àkóbá ńlá ni wọ́n fi ṣe fún. Àwa mọ̀ wípé ìwọ tí bàbá fi ju ọmọ lọ kì í ṣe kékeré. Wo tí ọmọdé bá gbọ́gbọ́ kúkú àwọn òbí ẹ̀ á gbọ́gbọ́ sísìsì pàdó. Wo ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ báyìí. Bàbá ó máa lè jẹ́ o. Bẹ́ẹ̀ ni ó yẹ kó ti yé yín. Ó yẹ kẹ́ ẹ mọ̀wé kẹ́ ẹ lè mọ̀wé. Ok ó ti yé mi. Kékeré ni ẹnu ayé máa mọ̀ tó máa ṣe. Oh na 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 na.